Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Ìbàgbẹ́lẹ́dùmarè ọba lágbára gíga. Ọba mímọ́ tí bíbí mímọ́ Elédùmarè ọba mi arúgbó ọjọ́ tó ti rúgbó kárúgbó ayé tó mọ́ rúgbó olúwa tó ti wà olúwa ayé tó wà. Ìbàgbọ́ tó dé ayé Elédùmarè ọba tó dán gbogbo sórí omi. Ọ̀dájọ́ tó dé gbogbo wa tó dá ọ̀tọ́ tó dá mi tó dá gbogbo wa Elédùmarè ọba mi tó dá gbogbo wa sílé ayé. Alágbára kíkẹ́ Elédùmarè ọba mi tó lágbára kọjá lágbára ọba tó lágbára tálágbára ayé kò lè lágbára tó. Gbogbo ẹlẹ́yẹ tí wọ́n bẹ́ẹ̀ mi lónìí o. Ẹ jẹ́ kájọ máa fi Ọlọ́run ọba kájọ máa yan Ọlọ́run ọba mi ọba tó lọ kárin kése ọba tó lọ wájú táyà tọ̀rún létí wọn ò lè bá ọba tó bọ̀ lẹ́yìn táyà tọ̀rún ìwò tí wọn ò sì rí kankan ọkọ̀ olùdájọ́ ayé pátápátá korogodo olúwo ló wọ ọba bí ibà. Ẹni bí ẹni Ọlọ́run ọba lọba tó ní ọba tó ní ní ọba tó lọ gbogbo tó fẹ́ bí gbogbo ọba tó ní gbogbo wa pátápátá korogodo. Èjì méjì olúwo ló ń wọ ọba yìí olùọba tó dodo lọ àlọ́ gbogbo tó fẹ́ bí gbogbo. Ẹ̀ta jẹ́ ẹ̀ta ọlọ́run ọba olùọba tí ta ní yọ ẹ̀rọ jẹ́rin olùọba tó ní ayé járe ilẹ̀ járe òkè járe omi járe òkú dálẹ̀ ẹ̀tọ́ gbogbo. Àrùn jẹ́ ọ̀rọ̀ olúwo ló ń pọ̀ lọ́ba tó rògbò tó tẹ̀rùn tàyé Elédùmarè ọba mi ọba lágbára gíga. Ẹ̀fà bí ẹ̀fà ọlọ́run ọba tí kò rere wá bá wa kò rere wá bá kò rere wá bá dodo wa. Ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ ọlọ́run ọba tó dòdòdò tó tó kọjá kí ẹ̀jẹ̀ sẹ́lẹ̀. Ẹ̀jọ̀ bí ẹ̀jọ̀ olúwo ló ń pọ̀ bá mi. Olójó méjì tí wọ́n jọra wọn. Ọ̀nà lójó méjì tí wọ́n sì dájú kankan jọra wọn. Omi méjì wá lè fẹ́ra wọn wọ́n wọnú ara wọn. Ìgbàjú ìgbàkọ̀rọ̀ wọn wọnú ara wọn. Ìgbàjọ́ náà ìgbà tútù wọn sì dára wọn níyà. Ẹ̀sọ́ bí ẹ̀sọ́ ọlọ́run ẹ̀bà mi bàbá tó máa sábà ní àbá délé ayé ṣe. Ìbájẹ́ wa tàbí búburú, ìbájẹ́ ṣe búburú tàbí rẹ̀. Ẹ̀wà bí ẹ̀wà ọlọ́run ọba tó wọ orí ọba tó wọ abẹ́rí ọba tó wọ gbogbo wa nínú ẹ̀ ní ìkápá ọba àti olùdájọ́ ayé pátápátá gbogbo. Ó yẹ jẹ́ ká sọ pé wà ó. Everybody wà ó. Ọlọ́run ọba àwọn tó wọ orí tó wọ orí tó wọ gbogbo wọlé nínú ẹ̀ ní ìkápá. Ẹ sọ pé tù ú. Àmàlò ìta ìtú. Ọba mi lọ́ba tó tú àṣírí gọ́ọ̀mẹ̀ntì àrùn pákó lè tú wọ́n láíláí. Ọlọ́run ọba tó rí ọba tó rí gbogbo wa ọba tó rí gbogbo wa gbogbo ìgbọ̀kọ̀ tí gbogbo wa délé ayé ṣe. Ọlọ́run ọba mi lọ́ba tí kò ní alágbára láìròtì. Ọlọ́run ọba mi lọ́ba tí kò rere wá bá wa kò rere wá bá gbogbo wa. Elédùmarè ọba òun lọ́ba tó sílẹ̀kùn lé káwọn ọmọ tiẹ̀. Ọlọ́run ọba mi òun lọ́ba tí ń ṣẹ́rí àwọn òògùn ṣèkà. Ọlọ́run ọba mi lọ́ba tó ń ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó fẹ́rẹ̀ ẹlẹ́ṣẹ̀. Ọlọ́run ọba mi lọ́ba tí ń alágbára yé yọmi lójú sẹ́kú kíkorò.
ọlọ́run ọba mi lọ́ba tó tẹ̀lé. Káàkiri ọba àgbáńlá ayé. Olúwa mi kábíyèsí òrùlé lẹ́ni ọjọ́ wọlé tàbí ayé bá mú. Ọba tó lóbi tó tòbí tó tó ọba tó bí ìrọ̀bí ayé mú táyà tó wọ́n sí ọba tó lóbi tó lóbi lẹ́nu ọba látàlá ayé yẹn. Àjẹjẹrẹ lọ́wọ́ ọba mi fi sábà wọlé lórí olúwa lọ́wọ́ ọba mi tó bí wọ́n fẹ́ kò sí dé mọ́. Ikú ọlọ́run lọ́wọ́ àgbẹ̀dùn rẹ̀ amúnidẹ́bì kankè mú ewu olùkọ́ ilẹ̀. Ọba mi àtàyàmú Yorùbá bá mi kiri káàkiri náà ọba mi kiri káàkiri bá a fi mọ̀ fún ilé Yorùbá àwàdà rírí tí. Ọba tó lọ wájú táyàtọ̀ ló létí wọn ò lè bá ọba tó bọ̀ lẹ́yìn táyàtọ̀ ló wọ́n ìwò tí wọn ò sì ní kankan ọmọ olùdájọ́ ayé pátápátá gbọdọgbọdọ. Ọlọ́run ọba ṣèkọ́ ọba tó bá yẹ kó kó ọ̀rọ̀ yẹ, òun máa rọba lóye, bọ́ba yẹ kó tó pè lẹ́jọ́, òun máa kọba, àjọba, àrọ́ba, abọ́bajẹ́, afọbajẹ́, afọmidáná, adánáṣinábọ́dúgbà, adánáfinẹ́fẹ́, akadìjọ́ká, àròdúrógbòrógbò bí ọ̀kà jíjẹ, ọlọ́run ọba mi lọ́ka kàtíríkà kàtíkàdúkà ní ẹlẹ́tẹ̀ nílẹ̀, akọ̀mọ́ bẹ̀rù òkè, alóògbé olódùlódù lọ́lọ́run ọba mi ti dé olódù ọmọ rẹ̀. Olódùmarè Olúwa Elédùmarè bàbá mi tó wá tuntun wọrí nínú ẹ̀yìn ìkàkọ̀ ọ̀jáde tó dá wa tó dá wa sílé ayé bàbá mi olùkọ́ kọjú ọgbọ́n. Olúwa mi kábíyèsí òrùlé lẹ́rù jẹ́ tó mú lágàdé ayé bámúbámú. Ọba tó lóbi tó lòbí tó tó. Ọba tó bí kàdílé ayé mú táyà tọ̀rọ̀ òsìrí. Òun lọ́ba láti bàbá omi dáná. Òun lọ́ba látara yege. Àdéhùn olówó ọba mi fi sábà kalẹ̀ lórí. Elédùmarè ọba mi tí mo bá fẹ́ kò sí lé mọ̀. Ìfú ńlá, ọlá ńlá, lọ́lọ́run ọba mi. Amúnitẹ́lì kan kì í mú. Adúró tẹ̀lé èdè lẹ́yìn ẹni. Iná láti tọ́jú omi. Bàbá mi ò ń tọ́jú bàbá mi ọmọ yìí. Ọba tó yóò kó ọjọ́ mẹ́ta tó ti rú Elédùmarè ọba mi tó tanú omi kọjá. Ọlọ́run ọba mi tó tanú omi kọjá. Elédùmarè ayé kọ̀ọ̀kan kò lẹ́jọ́. Akọba, àjọba, àrọ́ba, afọbajẹ́, afọbajẹ́, afọmidáná, adáwọ́sínábọ́dúpẹ́, adáwọ́sínájẹ́, akadìjọ́ ọ̀pá, àròdúrógbòrógbò bí ọ̀kà jíjẹ. Ọlọ́run ọba mi lọ́ba kàkiri kálẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ mi rẹ̀. Ábíbí Yorùbá orúkọ ọlọ́run ọba ni. Bá sọ pé ọlọ́run ọba mi larúgbó ọjọ́ tí wọ́n tẹ́tẹ́ iná. Bá sọ pé kí Elédùmarè orí bàbá àjọlágbà ní sẹ́yà gbàgbà. Bá sọ pé kí orí dájúdájú ọ̀dọ́ nínú ọ̀dọ́dúnrá. Bá wá sọ pé Elédùmarè ni ọba tó lọ bá ilé ṣe. Elédùmarè ó lẹ́lẹ́bùrú ìkà o. Bí Elédùmarè ló lọ láti máa kiri bímọ sínú owó. Bí òní kíkà ní kankan kò láyé àti. Oníná tó náyé kò lè pa. Onímọ̀lẹ̀ tó kò fáyé kò lè kó òun mọ́lẹ̀. Tí jìnnìjìnnì ọlọ́run ọba mi kọjá ẹrù. Kí kíkà ti ń kẹ́ni. Kí ilé tí ò ní wáyé ká. Ní mímọ́ tí ò ní wá lójú. Ní níní ọlá ti kú ni lọ́lá. Ó Olódùmarè ológo dídá. Ó ọlọ́ọ̀kì ọ̀run ni. Bí pípẹ́ lọ́lọ́run ọba mi tó lábà wọ́n. Ní rírí ni dáríkà ò lè rí. Tí ṣíṣí ilẹ̀kùn ọlọ́run ọba mi ń bẹ. Jẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ tó kóró tí inú kọ̀gbọ́kọ̀gbọ́. Tí ìtìlẹ̀ tó kọ̀ bọ́ ọ̀fẹ́ níwájú olúwa ọba mi o.
Àtìlẹ́yìn gbogbo wa o, mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́. Ọlọ́run àwọn ìpínlẹ̀ nìyí. Màá ní kí n máa ní àwọn èèyàn ká àkọ́kọ́ lórí kàkà wo mi ní èèyàn mi ló tó mo dúpẹ́ sí. Ṣùgbọ́n Ọlọ́run làwọn ṣẹ̀dá. Ọlọ́run ọba làwọn wá sí o. Ọlọ́run ọba tí ń bẹ lẹ́yìn àkọ́kọ́ lórí kàkà ìbọn náà. Ọba tí ń bẹ lẹ́yìn ọ̀gá mi tí kẹ́kí lẹ́yìn. Asọ̀rọ̀ táyì ní jẹ́ o. Asọ̀rọ̀ táyì ọ̀gá mi mo bọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá ọba tí ó jẹ́ ilé yìí lọ́dọọdún òní. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá mi o. Ọlọ́run bàbá mi lẹ́jà nínú Olúwa ìbà rẹ̀ o. Àtọ́mọdé dàgbàdàgbà ẹ̀ka ìjọba òdìbò ọlọ́run ọba. Ìbà ọlọ́run ọba Ẹlẹ́dùmarè ọba mi o. Àkọ́kọ́ lórí ìgbẹ́gbẹ́. Ẹ̀sùn wọn lè ti bí ọ̀gá mi. Èmi kẹ́kọ̀ọ́ ìjùbà lọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run àwọn èèyàn ńlá láti dábí lónìí. Ọlọ́run ọba lè rí o. Ọlọ́run ọba lè rí Ẹlẹ́dùmarè ọba tọ́ba yẹ kó tó rọ lóye. Ọlọ́run lẹ́jà Ẹlẹ́dùmarè ìbà rẹ̀. Ìbà rẹ̀ ọlọ́run nínú ọlọ́run ọba àti àlà funfun tó tẹ́lẹ̀ ọlọ́run ọba lè rí. Ọlọ́run lè rí ayé ọba lè rí. Ọlọ́run lè rí ọ̀run ọba lè rí. Ọlọ́run lè rí ohun tá a rí ọba lè rí. Ọlọ́run lè rí ohun tá a rí ọba lè rí. Ọlọ́run lè rí ohun tá a lè rí láíláíláíláíláíláí. Ọlọ́run lè rí ohun tá a sì máa rí ọba lè rí. Ọlọ́run lè rí ohun tá a mọ̀ ọba lè rí. Ọlọ́run lè rí ohun tá a mọ̀ ọba lè rí. Ọlọ́run lè rí ohun tá a sì máa mọ̀ ọba lè rí. Ọlọ́run lè rí ohun tá a lè mọ̀ láíláíláíláíláíláí o. Ọlọ́run ọba lè rí ìbà rẹ̀ láṣẹ. Ẹlẹ́dùmarè ọba lè rí o. Alágbára ọba tó bá yẹ kó kúrò lóye ìbà rẹ̀ láṣẹ. Ọlọ́run ọba lè rí ìbà rẹ̀ o. Ọdún ẹ̀yẹ máa ń lọ sọ́lá wọn ọba lè rí lẹ́ẹ̀kan sí. Ẹ wo ẹ bá ń gbórí ẹ sọ pé sáárà oṣù padà oṣù padà ayé láyé kájà káàró sáárà èrè o. Ẹ wò ó, ọlọ́run ọba sáré rẹ̀ rẹ̀ o. Ọba tí sá ọlọ́run táyé lọ, ọba tí bẹ̀ lọ́run tó tẹ tó darí ayé bó ti bá. Ọlọ́run àsọ̀rọ̀ táyì ọ̀gá àti o. Àtìlẹ́yìn àsọ̀rọ̀ táyì ìbọn rẹ̀. Àkọ́kọ́ lórí ìgbẹ́kọ̀ òṣèpọ̀ dúpẹ́ o. Ọlọ́run ọba lè rí o. Bàbá mi kí n sẹ́mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́dé nígbàdàn ọ̀la. Ọba lè rí ayé ọba lè rí ọ̀run. Ọba lè rí o. Ọba mi o. Ọlọ́run adúpẹ́, ọlọ́run adúpẹ́, ọlọ́run ẹjọ́ ọ̀gá. Ẹlẹ́dùmarè adúpẹ́, Ẹlẹ́dùmarè ẹjọ́ ọ̀gá. Àjẹ̀ríjà gbọ́dọ̀ o. Gbogbo ẹ̀yin ti dẹ́rù bàjẹ́ àwọn ìfẹ́ mi. Àjẹ̀ríjà gbọ́dọ̀ lágbára ọlọ́run ọba mi. Àjẹ́ ìṣẹ́kúṣẹ́. Bàbá parọ́ ọdún èyí, àwọn tún ṣèmí.
sí lágbára lọ́wọ́ ọlọ́wọ́ ọba. Ẹnikẹ́ni ò ní sọ fọ́ọ̀rù kò ní sọ fọ́ọ̀rù bẹ́ẹ̀ ni àbísà ní ara wa nù. Ọlọ́run ọba yẹn yóò ní lẹ́yìn lẹ́yìn wa o. Gbogbo wa pátápátá ní wòye àdúgbò wa, a máa yá ìkó dá wa lójú lágbára lọ́wọ́ ọlọ́run. Ó ṣe lẹ́yìn bàbá àgbò torí bàrọ̀ jẹ́ fún gbogbo òkùnrin ní oṣù fún mi lórí ojú ọ̀padà. Àti wípé ọlọ́run wà làwọn àgbẹ̀dọ̀ ọlọ́run ọba làwọn yìí o. Ọba náà, ọba òde, ọba ńlá, ọba tó ní kése, ọba tó kú wà nínú ọlá, ọba tó kú wà nínú ọlá, ọba tó ti tẹ, ọba tó kú ọ̀tẹ, ọba tó ti wà, kí wọ́n wọ̀ ó tó máa wà. Ẹ̀jẹ̀ àdúgbò, ẹ̀jẹ̀ dàbí ẹjọ́ rẹ̀. Àwa ń sọ, ó nígbà ó ṣe, ká má fi kú yàrá wa, ká má parun yàrá wa. Ká má fi kú yàrá wa, ká má parun yàrá. Àwa ń lọ, ó nígbà ó ṣe, ká má fi kú yàrá, ká má parun yàrá. Thank you. Emma Tilo, Emma Boa. Hold on, please. Thank you. Amen. I think I'm seeing you for the first time. Sherry, really? Okay. Okay. It's only God that we're to praise, not everyone. So I learned something what you did now. I realized that you concentrate to praise God. Because I knew He will never share His glory with anyone. Am I communicating? Please quickly under 1 minute, I want you to stretch your right hand to them. Decree and prophesy to them, to their lives. That God should upload them to increase them financially, morally, physically. God should increase them. Open your mouth and pray. Louder. I decree in the name of Jesus Christ, my Father, my God, will increase you. As you are stepping this altar today to praise God, my Father, my God, will upload you. And your ministry must be in soaking. And no book, you got the Loma being at your time. Ilẹ̀ kwanu máa ṣí ojú rere tí ẹ rí láyé yóò bà lẹ́yìn àmì ọ̀nàwó alára yín ẹni tí ó ṣàánú yín tí ó fà yín lọ́wọ́ gòkè yóò bá yín pàdé bẹ́ẹ̀ ni Olúwa wí bẹ́ẹ̀ ni òní rẹ̀ sọ Jésù Olúwa wa. Let me say this to you clearly. Arákùnrin wa yìí bàbá nígbà tí mo máa sọ fún Akeem mo ní ọkùnrin tẹ́ kan sọ yìí ṣé yóò lè wá yan Ọlọ́run ní ó ní yóò wá mo wá ní kó pè lóní ọgbà. Ṣùgbọ́n Ọlọ́run lẹ ní àwa nígbà bá yẹn wọ́n sọ pé òun gba iye kan so ó túmọ̀ sí pé kì í so owó ló fẹ́ gbà ní tó tóbi lù ṣe rò pé pẹpẹ ilé ìjà tó tóbi fún ẹ mọ̀ bẹ́ẹ̀ mo wí nípa ẹni tó rán mi tí a kó kọrin ní Jèhófà àgbà ọ̀run kó gbé ọ sókè. Ìyẹn máa rí gbárígbárí débi tó ti máa rí nǹkan gbà ó. Ẹni ọ̀jẹ̀ tẹ́tẹ́ kì í mọ̀ láti lé. Ọ̀dà sí ó dè dìdí májẹ̀mú. Ọ̀pá gbogbo kí bagbó lára ìdún. Ó dè dìdí ọ̀rọ̀. Ó di májẹ̀mú. Mo tẹnubẹnu ẹ ọ̀rìn jọ̀dú àgùntàn. Mo sọ ọ́ bí ojúdà wòlíì àti ẹ̀ka lára àwọn àpòsílẹ̀ ìrìn yìí. Mo sọ tẹ́lẹ̀ pé látòní lọ aláàánú kan tẹ́yìn èjì ẹ̀tàn láéláé. Olúwa fàlẹ́ ọlọ́. O lè má yé ọ bá sọ fún àwọn bàbá ìgbà láàánú kan tí èyí jẹ tán wọn ṣe àmì tí ọkọ jábó tí ẹni o torí wọn mọ mílíọnù tí mò ń sọ aláàánú tí èyàn kì í jẹ tán ẹni ọ̀nà mi níṣẹ́ ìlànà yìí ẹni mọ̀ ń fọwọ́ mi tu kókó fún ni ẹni mọ̀ ń gbára yìí lẹ̀ fún ni àgbà ọ̀run olókìkí ná asẹ́bí ná ọba làbí òun sanbi àràkàjì ọba mọ̀nàmọ́ná lè ní táyà ọlọ́run bàbá mi akíntòlì àjẹ́ yìí. Ẹ̀rí atẹ́gùn tó tó fọ́n fẹ́ dé nísìnyí. Mi sì ti fẹ́ lọ púpọ̀ jù. Mo sì fẹ́ ká máa yín lọ. Ṣùgbọ́n máa sọ tẹ́lẹ̀ máa dá tó tóbi gbà fún ọ lónìí pé látòní lọ tọ́ gòkè àgbà.
agbára tí kì í jẹ́ kéèyàn ráre láyé ọmọ gbé inú rẹ̀. Àmín. Àmín. Ọ̀ní gbẹ nípa ọ̀rọ̀. Àmín. Ẹ mọ̀ pé kò lọ̀rọ̀ ni. Mo pálí àṣẹ nìdálábà ọ̀ní gbẹ nípa ọ̀rọ̀. Mo wí ó dè dídí májẹ̀mú ọ̀dàṣẹ àwọn tó ti rí ọ̀rọ̀ sọ ṣáájú rẹ̀ tán ní wọn nídìí ọ̀sọ̀rọ̀ mọ́. Mo pálí àṣẹ gbogbo ibi tó bá ti dé tó bá ti ń dojú lé ọ lórúkọ Ọlọ́run tó pè mí wọn nílé tẹ̀rí rẹ̀ bá. Àwọn kan ní tí o bá ṣe tẹ̀ bá kí kú àbí bẹ́ẹ̀ kọ́ ẹni bá lóun kí ọ kó o kó fẹ̀mí ọmọ ẹ̀ dì. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí. Kò ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀. Wàá máa máa ṣe o. Wàá máa bá ìgbà mu. Bẹ́ẹ̀ lolúwa wí. Bẹ́ẹ̀ ni wòlíì rẹ̀ sọ. Kò ní ipò padà. Ọ̀rọ̀ ńlá ọmọ Màríà bàbá mi alágbára lọ́run òtítì má ti mọ láyà arúgbó ọjọ́ láíláí olókìkí náà sẹ́bí náà balà bí òrùn àgbà ọ̀run. Ẹ lórí mi lọ́mọdé tó pè mí. Tálà ní ṣe tá à ń ṣe. Mo sọ tẹ́lẹ̀ sáyẹ. Gbogbo ọjọ́ tó bá ti rìn láyé tó wù pọ́ lọ́run alátìlẹyìn ẹ̀ gbogbo ìgbà ni ó sì mọ̀ jẹun. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí. Ẹ lè máa wòlíì tọ́pọ̀ láyé ṣùgbọ́n tèmi mi kàn rí ni pé tèmi yàtọ̀. Wòlíì lè pọ̀ lórílẹ̀ ayé ṣùgbọ́n wà níyọ̀ Ọlọ́run lèmi náà. Aṣẹ́gi ọ̀là fún ọ látòní lọ. Ó rí ọ̀là lògbà rẹ̀. Wọ́n ní fi ọkọ̀ ta ọ lọ́rẹ. Mọ́tò náà máa bọ̀. Ẹ máa gbọ́ ọkọ̀ ọmọdé. Ọjọ́ ọkọ̀ sí máa ń dún. Wọ́n mọ́tò máa ń mú fúri o. Ọkọ̀ náà máa ń gbé tẹ́gì lérí ẹ̀. Wọ́n ní ẹ bá ti ẹ dákun. À ń lọ sóòní ẹ bá ti ọkọ̀ nù yín o. Ṣùgbọ́n mọ́tò wọn ni ẹ start ẹ̀ à ń lọ. Wọ́n dẹ̀ ń lọ náà nìyẹn. Ìṣẹ̀dá rẹ̀ kó dìrọ̀ mọ́ ọrẹ látòun. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí. Wọ́n ní bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí. Wọ́n bá lè yàn ọ́nà láwọn gan o, ìyá wèrè gan o. Wọ́n bá ní ọ́ láwọn. Èmi bínú sí wọn. Òun ló mọ ń tọ́lá kọjá kó tó láwọn. Èsì pẹ̀ ń tọ́ láwọn ló mọ̀ ọ́n mọ̀ ń ṣe bẹ́ẹ̀ o. Ramahu Seyida Wakaramati ilé òsàbànà. Ọlọ́mọ alájà yóò dùdú bẹ̀rẹ̀ dùn bàbá mi arúgbó ọjọ́ láíláí. Wàrà àmàkálíkà sànà Allahu ọba láíláí. Ẹ̀mí inú mi kàn sọ nǹkan kan lẹ̀ fún ọ ni o. Wọ́n sì tàwa dá o. Ọ̀dà wọ́n ní sílẹ̀ kú ọ̀là fún ọ. Ẹ dákun mo nílò ọmọ tí Ọlọ́run ó lò fún mi ní síbà. Wọ́n ní bọ́ ní 27,000. Hello mo. Tọ́wọ́ pé ọ̀yàn jù bá náà lọ sáà débò náà. Ààbò àbí? Ó lè mọ iye. Iye táwọn ní kí n bù nìyẹn 27,000. Ẹ sì bòde yìí. Ẹ jẹ́ káwọn ọmọ tó wá pò mí lówó 27,000 ó yá. Àwọn tí wọ́n ti kájọ ògo fọláyé. Àwọn tí àwọn náà ti ṣe tán àti rí ògo lò. Ta ló sún lẹ́yìn? Ìyẹn sún mú yẹn wájú wa. Ẹ kó mẹ́wọ̀. Àwọn tí ó ṣe tán àti rí májẹ̀mú yẹn gbà. Please, can you quickly come with what you have to sow seed now to impact the blessing of God and to arise. Is all about the salvation and the praises of God, and we are here to celebrate God, and there is going to be a new dimension prophetic to push. I told you, no one will be blessed and no one will arise without prophetic push. And we are here now to release the mantle and the grace of God and the mandate and the power of the release of the prophetic. Thank you. God bless you. Minister of the Lord. Transfer love from Ilu. Tí ọba pè ní kú ni. Gbogbo ẹni àjọ ògo kan ní kó débi. Àjọ ògo ní àndáfo. Ọba bí wàá tọrọ owó. Olúwa ní ká dájọ ògo fún. Wọ́n dájọ ògo ọkàn tiẹ̀. Ó sùn lọ́wọ́. 1,000. Okay.
Ẹni àjọ ògbó kan láyé. God bless you. God bless you, bro. Ẹni àmọ̀ wé kà. I want to God bless you. I want to pay for transfer. Please do that quickly. Please check his account to me. How much is account to me now? Akim. So my account here. Lórí àkáǹtì lọ́wọ́ àwọn tí tó dúró tù yìí àbọ̀ ní àkáǹtì tiẹ̀ gangan ẹ jẹ́ sí àkáǹtì fún God bless you. You can come. Alonso mbẹ ẹ má fi ẹ̀yà bá mi ṣeré o ẹ bèrè mi kẹ́ tó wá bí o. Ọ̀yà. Ẹ̀ka ni mo kàn ní ẹ̀ka ni ẹ̀tọ́ yàtọ̀ sí ẹ̀ka sọ́dà àwọn tó fẹ́ fún mi transfer please come wá sí sàkáǹtì ẹ̀ ẹ̀yà àwọn ẹ̀dá bring your phone quickly ọ̀yà Akim súnmọ́ wọn bí súnmọ́ wọn síbẹ̀ náà give them the account number quickly àkáǹtì tí ọkùnrin mọ̀ ń sọ ọ̀yà lórí tó fẹ́ fún ọ lówó wọ́n fẹ́ fún ọ lówó àkáǹtì rẹ̀ ó máa gba tó tóbi lónìí ọ̀yà ẹ máa fún dàbẹ̀. Ẹ máa fọ́n dàbẹ̀. Ọ̀yà. Ẹ máa fọ́n dàbẹ̀. Wọ́n fẹ́ sí àjọ ògbó fún ọ lónìí. Ọjọ́ kan mo fún ọmọ mi kan 5,000 sákàǹtì ẹ̀. Láti ìgbà náà ó sì rí nǹkan. Láti ṣe bẹ́ẹ̀ ok láti ṣe yẹn kí ẹ má gbàdá wa lákòókò ọ̀yà mo gbàdúrà ní orúkọ Olúwa ẹni tí òkùnrin tó sáájú Jọ́dánì tó padà sẹ́yìn ìwà láàyè Ọlọ́run kó máa bá yín gbé ojú rere Ọlọ́run kó máa bá yín lọ bẹ́ẹ̀ lÓlúwa wí bóyá mo ṣí àkáǹtì owó ńlá fún yín lónìí wọ́n dájọ́ ògo àgbáyé tẹ́nìkan ò lè tú àṣẹ ọlá àti ọlà kó gbà lẹ́yìn bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí ayé òní dàbò rẹ o wọn ní dáwọ́ kó sí fún ọ ìwọ náà máa ràn àwọn èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ lÓlúwa wí bẹ́ẹ̀ ló wòlé rẹ sọ Jésù Olúwa wa ẹ jẹ́ àpàtàwọ́lá fún Jésù God bless you thank you my brother we love you and my people love you amen please take them at the back then you can monitor it Akim please take them at the back then you can monitor that please now please I want you to put your hands together to celebrate Jesus by welcoming the man of God for those short prayer meditation. Number one prayer ministration one by Apostle, Prophet, Evangelist. Kindly click like and subscribe to our YouTube channel and press